lé o. Emperor ẹ̀míyàwó olúwo ọmọ lé o. Emperor amúgbórin olúwo ti gbà bọ́dé o. Emperor ẹ̀míyàwó olúwo ọmọ lé o. Oní Fúlàní wá gbalẹ̀ olúwo ti dà fún já o. Emperor ẹ̀míyàwó olúwo ọmọ lé o. Apàṣàrẹ̀ lákan bí o ará Ìwó ẹ̀ ti sọba mú o. Emperor ẹ̀míyàwó olúwo ọmọ lé o. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited. Agview Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plots of land at Lekki Gold City, Ibeju, Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju, Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Songotedo, opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe Ofada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Songotedo at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys and C of O. At View Investment Limited have exquisite apartments at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Bowe or further close to International Brewery, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe or further offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakuti, Sapati, Mosowo Lakwe, Lekki Aja, Awoyaya, Abuliado, Ikaja, Abuliegba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environments with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803-940-6444, 0803-940-6444, or 0908-515-1587, 0908-515-1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Ajah, Lagos. You can also visit our website at www.agviewinvestment.com. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited lónìí àníṣin kọ́kọ́rọ́ kú o. Juplam Charity, àjọ ẹlẹ́yinjú àánú. Juplam Charity, àjọ ẹlẹ́yinjú àánú tó kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà láti máa ṣèrànwọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Àjọ tó fẹ́ kí iṣẹ́ àtòsí ó dínkù. Ìtọ́jú àìsàn fún gbogbo àwọn aláìlera. Pípèsè ètò ẹ̀kọ́ fún àwọn tí kò ní olùrànlọ́wọ́. Kíkéde àlàáfíà àti rẹ́pọ̀ káàkiri. Pípèsè omi tó má gaara fún àwọn tí òró mẹ́lò. Ìpẹ̀tùsáwọ̀, ìjèrè ọkàn sí ìjọba ọ̀run. Nípa pípín àwọn ìwé àdúrà, ìwé ìjèrè ọkàn àti bíbélì káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà, Asia, Oceania àti bàbá ìrọ̀. Báwo bá wá kì fún ní ṣe làákì fáwọ́ padà. Àjọ tí kò rọ̀gbọ̀kúlẹ̀ ìjọba ní Juplam Charity. Ìdí nìyí tá a fi nílò ìrànlọ́wọ́ jákèjádò àgbáńlá ayé. Nípa gbígbànwọ́ sí àsùnwọ̀n Juplam Charity. Ó lé ní mílíọ̀nù lọ́nà irinwó tí ò láǹfààní sí ètò ìlera tó péye. Tàbí jẹun kánú lójoojúmọ́. Ojúṣe wa ni láti dìde ìrànlọ́wọ́. Àyíká àlàáfíà ló lè mú ìdàgbàsókè wá. Kò sí iye tó pọ̀ tàbí kéré jù. Kàn sí Juplam Charity lónìí láti gbànwọ́ sínú àsùnwọ̀n wọn. Lórí GoFundMe tàbí lọ́nà míì tó rọrùn láti gbànwọ́ sí. info@juplamcharity.org tàbí www.juplamcharity.org tàbí lórí WhatsApp +1 612 512 9313 +1 612 512 9313. Juplam Charity, quality of life for people worldwide.
Adéwálé Àkànbí ti gbàbọ̀dé ẹ̀yin ará Ìwó ẹ̀ lajú sílẹ̀ o Àfọ̀njá kejì ti kógun bọ̀ o Ìwó ẹ̀jì ẹ̀ máa sùn Adéwálé Àkànbí ti gbàbọ̀dé ẹ̀yin ará Ìwó ẹ̀ lajú sílẹ̀ o Àfọ̀njá kejì ti kógun bọ̀ o. Adéwálé Àkànbí ti gbàbọ̀dé ẹ̀yin ará Ìwó ẹ̀ lajú sílẹ̀ o Àfọ̀njá kejì ti kógun bọ̀ o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ owó àná ò gbọ́dọ̀ sún ní iná ìfọ̀rọ̀lágbọ̀ gbọ́dọ̀ sún àgbà tí yóò tolù gbòòjì ńlá òkúkú ríbi sáré fóòrùn kí ló dé tíran Yorùbá ń fojoojúmọ́ wà nínú ìṣòro kí ló dé tá a wà lójú kan bí adágún odò lójoojúmọ́ ọkọ wa rokoroko kò rérè oko jẹ tòjò tẹ̀rùn làdá fi yẹ̀nà títí kò jèrè ọ̀nà odò jagun iyán kò jèrè iyán ìsáàsùn jagun ọbẹ̀ títí kò jèrè ọbẹ̀ orí jagun adé títí kò rérè ọba jẹ business làwọn olórí wa ń fi wá ṣe wọ́n sọ gbogbo nǹkan dòṣèlú láti tà wá lẹ́rú àwọn ọba tó tójó lórí ìlú ń gbàbọ̀dè ó sì wá kó àwọn olórí òfò wọ̀nyí kò nílẹ̀ ìwọ Ọlọ́run jẹ́ kíkú ọmọ sàwọn pa gbogbo àwọn tí ń tà wá ṣe bísínẹ́sì wọ̀nyí jẹ́ kíkú ọmọ sàwọn pa ń kọ̀ọ̀kan ìran Àfọ̀njá tó ti ń rú jáde láàrin ìwọ Ọlọ́run wọ́n fẹ́ jẹ́ kí mission Fúlàní ó tètè ṣẹ láti gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́ Olúwo of Ìwó lọ́mọ àlè tí ó mọ̀ ọba Adéwálé Àkànbí oníṣẹ́ranko ṣènìyàn láàrin ọba akékèké àyányányán alọ́gunlọ́gun wèrè iná kí lòun ò ní gbọ́ ẹ̀yà tí ò fẹ́ràn wa ẹni ń bá tọwọ́ bọwọ́ jẹun nínú àwo oníbòhùn ọ̀tà wá fún Fúlàní òun ò ní dẹ̀yìn lẹ́yìn wa sẹ́ẹ̀tì yá gbàgbé ọba Adéwálé Àkànbí ni Abdulrasheed tó wé ara rẹ̀ ní Láwàní lọ́dún 2018 tó ní ká má pe òun lọ́ba mọ́ Emir Ìwó ní ká má pe òun yàtọ̀ sí pé emperor ní tó ń pera rẹ̀ lásìkò yìí wọ́n mọ̀ ní káwọn Fúlàní ọmọ migrate bọ̀ látòkè ọya ó ní òun fẹ́ 10 million Fúlàní kó máa wá gbé ní Ìwó torí wípé òun fẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń bọ̀ kó wá láti Ìwó ọmọ olódù ọba Dẹ̀dẹ̀wúrẹ́ gbàgbé ìtàn Àfọ̀njá tó sì ń gbóná lára wa lọ́wọ́ wọ́n bá gbàgbé ẹja ran létí Àfọ̀njá finú wénú ó sì jẹ́wọ́ Àfọ̀njá kó Fúlàní mọ́ra láti bá Ọ̀yọ́ jà Fúlàní ṣẹ́gun Ọ̀yọ́ bọ̀tì wọ́n fi Àfọ̀njá rúbọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣé ẹ lè pe Olúwo bọ́ sí yẹ̀wù láti bá ẹ sọ̀rọ̀ ni kí ló dé tádéwálé Àkànbí tí ń ṣe bí ọmọ Ìgẹ́bẹ̀rí tí wà bíáyà kí ló dé tí ń ṣe bí ojú ọ̀rọ̀ lárí tí ń sọmọ ìlọ́lá níyọnu níbo ni nọ́ńsẹ̀nsì yìí fẹ́ gbé Àkànbí lọ ó fẹ́ kẹran mérò fi Fúlàní pọpuléètì Ìwó ọ̀rẹ́dì láti fún wọn ní káàdì ìdánimọ̀ kò fẹ́ kí wọ́n ó gbénú gbó mọ́ ó fẹ́ kí wọ́n máa bọ̀ nígboro ó fẹ́ kí wọ́n fọmọ wọn sílé ìwé ó fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ Yorùbá Ìwó àti jẹlẹ́dẹ̀ yọ̀ngbàyọ̀ngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé ìjẹ́rò ọ̀tọ́ bọlé famayọ oròǹkò yànmùyànmọ́ fẹ́ sọ̀rọ̀ orílẹ̀ èkúté ilé fi san gbèsè ògèrè ẹ̀ẹ̀mejì níyàn àwọn èyí ní gbẹ́kẹ́ ṣebí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ làwọn ará Ìwó lanu kalẹ̀ wọ́n yanu kalẹ̀ bí ajágbẹran lẹ́bu ẹ̀yìn afọbajẹ Ìwó ojú tìyín kò lóbó wọ́ ọ́ọ́bì ẹ̀rí tẹ́ ẹ fojú wa rí tẹ́ ẹ famugbójọba lórí wa ọba tí ń fi kokéènì tí ńlá kò dín ẹ wá ní ọmọ sí nǹkan tiẹ̀ lódì ó ń rin lọ síbi tí ìran Yorùbá ń lọ bẹ́ẹ̀nu ẹ̀yìn ọba aládé ilẹ̀ Yorùbá ọ̀bá ka tí
tí àwọn àgbààgbà Yorùbá sì dákẹ́. a jẹ́ pé bàbá mú ọba Abdulrasheed rìn nínú ìtàn kò sí ní tó burú nínú rẹ̀. ọba Adémilúyè Ajagun of Ilé-Ifẹ̀ ńlọ́fẹ́ populate Ilé-Ifẹ̀ owó oṣù rẹ̀ ò lè ju t'Aláàfin lọ. ńlọ́bá káwọn àjèjì wọ̀lú wá lọ́ba kó gbogbo Ilé-Ifẹ̀ sínú dààmúdààbò. bí ọba rántí ẹja rán létí láyà lọ́kọ̀ Àfọ̀njá tó di pàǹpá pẹ̀lú Fúlàní rèé kógun jàlú bàbá rẹ̀. Àfọ̀njá kọ̀dí síta ń tọ̀ sílé. Fúlàní ṣàdéhùn kó tó tẹ̀lé Àfọ̀njá lọ sójú ìjà pé bí àwọn bá ti jagun tí àwọn ṣẹ́gun o ọmọ òun Abdulsalam òní yóò jọba nílọrin. ọba ránṣẹ́ sí Abdulsalam pé kó máa bọ̀ wá. Abdulsalam jọba Ìlọrin di emirate lábẹ́ Sokoto Caliphate. ọ̀rọ̀ ti bọ́ orí kí Àfọ̀njá ó tó rántí ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sì èèyàn. àárín fi wá láró lásán. ọmọ ogun Fúlàní ló pa Àfọ̀njá. wọ́n fi ọfà sí i nílẹ̀kẹ̀ láti orí dé ẹsẹ̀. wọ́n pa Àfọ̀njá wọ́n gbà lọ́rin mọ́ wa lọ́wọ́. látìgbà náà nílùú Ìlọrin ti bọ́ kù lọ́wọ́ wa. òní wọn lọ lù lálá ọ̀la wọn lọ lù lálá tó lógìní kì í fi lè lọ lù lálá bàbá rẹ̀. òní àgbà lọ́rin ọ̀la àgbà lọ́rin ńlá ń wí lójoojúmọ́. ẹ bá ń béèrè lọ́wọ́ ẹni tí ń wí bẹ́ẹ̀ pé mo ní bò ni wọ́n ṣe gbà lọ́rin. ṣé wọn ó kógun lọ ni àbí wọ́n fi pàṣán lé wọn kúrò níbẹ̀. ń gbọ́ ọba Yorùbá bá ń pé Fúlàní ló ní Ìlọrin èmi lẹ lè rí ṣe. ọba Abdulrasheed Adéwálé Àkànbí ní Emir Ìlọrin nìkan lòún mọ̀. ohun ọmọọba Yorùbá níbẹ̀ o. àmúgbó tí wọ́n ń pè lọ́ba Ìwó ní Ṣéhù Álímì ló ní Ìlọrin. ẹ wá ní kọ́mọ́ rọ̀mánsì wọn. ẹ já béèrè lọ́wọ́ ara wa pọ́mọ Yorùbá mélòó ló bá Fúlàní ṣòwò tó jèrè tí bẹ bọ̀. ó dùn mí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò sí láyé mọ́ láti wá ròyìn tójú rẹ̀ rí lọ́wọ́ Fúlàní láàrin ọdún mẹ́wàá tí wọ́n fi sọ ọ́ sẹ́wọ̀n. wọ́n fojú Fẹlá Aníkúlápó Kútì rí nǹkan. Olúṣẹ́gun Ọbásanjọ́ Ọládìpọ̀ Díyà Gani Fáwẹ̀hìnmí ó jìyà pọ̀ lọ́wọ́ Nemesis Yorùbá tí ń jẹ́ Fúlàní. wọ́n pa Délé Gíwá wọ́n pa Túndé Ìdíàgbọn wọ́n pa Kúdí Abíọ́lá wọ́n pa Káṣímọ̀wò Ọláwálé Abíọ́lá. gbogbo Yorùbá tó bá Fúlàní ṣe ni wọ́n dalẹ̀ wọn. bí wọn ò bá pa Ọ̀ṣínbàjò kí wọ́n pa Tinubu inú wọn ò ní lè dùn. ǹjẹ́ ẹgbọ́n nǹkan kan lẹ́nu Ọ̀ṣínbàjò mọ́ láti ọdún tó lọ. wọ́n pa á lápasáyé ni kò jára ayé bẹ́ẹ̀ ni ò dérò ọ̀run. ó ń bẹ láyé bí aláìsí láyé. ó ń bẹ nílé ìjọba bí ejò tí ń bẹ lórí àpáta. wọ́n ní wèrè dègbòlógì làwọn baba ńlá wa a sì tún rọ̀mánsì wọn. dojúmọ́ ni Fúlàní ń kọ́ ọmọ ogun wọ̀lú wá. ojú àwọn gómìnà wa fọ̀hún ò rí nǹkan kan. àwa aráàlú ta sì tún rí wọn. ṣe ni gbogbo wa mẹ̀lẹ́mbẹ̀. bí wọ́n bá wá bẹ̀rẹ̀ sí ní tọ ojúlé tí wọ́n ń gbé ká ẹgbẹ́ ọrùn yín kalẹ̀ kí wọ́n fọ̀bẹ sí ẹ mọ́ pariwo. afàgò kẹ́yìn àparò ntójú yín wá lójú rí. ká níbi tílẹ̀ Yorùbá ti gbé dáa ni. orò ló yẹ kí wọ́n fi lé Adéwálé Àkànbí kò láàfin rẹ̀. because ọba tó yẹ kéèyàn ó lù lálùbọ́lẹ̀. Olúwo Àfọ̀njá ni number 1. a ní Fúlàní fi ẹran jẹko. a ní wọ́n fi kú oró pàgbẹ́ sáàlà. a ní wọ́n fipá báwọn obìnrin wa lò pọ̀. wọ́n kidnap wọ́n gba ránsọ́ọ̀mù. ọba Adéwálé Àkànbí sì gbéra kó láàfin rẹ̀. ọgbà inú igbó tí àwọn Fúlàní ń gbé lọ. ó ní kíní ń ṣe tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àlejò kí wọ́n máa bọ̀ láàrin ìlú kájọ kọ́ máa lò pọ̀ bọ́. ó ní Fúlàní tí wọ́n lé ń bì kan tí ò rí bi lọ. Ìwó Olódò ọba ní kí wọ́n máa bọ̀ wá. ìlú Ìwó ti gbolè ọgbọ̀lẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀ ń sùn ni. ṣé Ìwó ò ní dìlọrin ẹlẹ́ẹ̀kejì? ṣerú ikú tó pàfọ̀njá kọ́ ni yọ̀ràn Olúwo sí ọ̀run alákejì. ká ní Fúlàní tó jẹ́ jàǹdùkú tí wọ́n ti lé kúrò níbì kan. true ọwọ́nú Ìwó wá. wọ́n dàpọ̀ máwọn èèyàn ìlú wọn kẹran mérò. ìdìbò sì wá wáyé. wọ́n ran ọmọ Ìwó lọ́wọ́ láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣé wọn ò ní lọ́mọ ní kánsílọ̀? ṣé wọn ò ní du alága ìjọba ìbílẹ̀? bí ara bá dẹ̀ wọ́n ṣé wọn ò ní fọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kalẹ̀? ṣé population wọn kò ní fi ọmọ ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣojúṣòfin Àbújá? ṣé wọn ò ní bọ́mọ bíbí Ìwó du ọba? ṣé Ìwó ò ní di emirate? ṣé kò ní wà lábẹ́ Sokoto Caliphate? sagbára Yorùbá Ìwó ṣé yóò lè ká wọn lọ́jọ́ iwájú? mélòó làwọn ọmọ bíbí Ìwó gan? ǹjẹ́ wọ́n tó 5 million? mélòó làwọn àjòjì tí ń bẹ níbẹ̀? ǹjẹ́ bọ́ bá dàrú tán sónílé ò ní gbalẹ̀ ẹ̀ lọ? ìjẹ̀gbọ̀n tó bá Adéwálé ń fà lẹ́sẹ̀ yìí
ṣé tó bá délẹ̀ tán ṣé yóò padà bímọ re and I can bet it with you ìwọ ò ní pẹ́ dìlú Ìlọrin Fúlàní ó pàṣẹ Ìwó lọ́jọ́ iwájú ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí ọba Adéwálé Àkànbí ó ń fi aráàlú ẹ̀ ṣe bísínẹ́sì pẹ̀lú àwọn ará Òkè Ọya Yorùbá ò wí nǹkan kan bá a sì ní á wí nǹkan kan ìgbésẹ̀ kílà bá gbé ńgbẹ́ ti mẹ́rù jọba ọ̀nàdà tí ò ní bàlújẹ́ ọmọ Ìjẹbẹ̀rí tí wà bíáyà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ìlọ́lá níyọnu ọba Adéwálé Àkànbí ń bẹ nínú ẹni tí yóò pa àṣà Yorùbá rẹ́ nínú ìlú rẹ̀ yóò sọ fún ọ pé ó ti wà outdated àti pé kò bá ìlànà Islam mu ìdí nìyí tí Àkàndá ò fi tẹ̀síwájú ẹ̀sìn fasos ìwé mímọ́ tá a ti bá dé orí keje ọbakọ́ba tí bá ń forí dólẹ̀ kírun ní pálásì tàbí èyí tó yẹn ṣọ́ọ̀ṣì láàyò lọ́jọ́ Sunday wọn ò yẹ lẹ́ni tó yẹ kí Yorùbá ó fi jọba àṣìṣe tíran Yorùbá ṣe ni pé a gba ẹ̀sìn àjèjì láàyè láti fi ẹsẹ̀ múlẹ̀ láàrin wa Ṣàngó Olúkòso àyànraná iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì ẹlẹ́ẹ̀kẹ́ obì olójú orógbó ọkọ̀ ya sangiri làgiri ọ̀làgiri kàkà fígbá ẹ̀dùn bọ̀ ó ṣe bí àwọn kábíyèsí wọ̀nyí wò láàfin wọn èèbó aláwọ̀ funfun chẹ́rìsì àṣà wa àwa tá a ní àṣà gan à ń walẹ̀ à ń kí àṣà bọnú ẹ̀ a tún wá ń rọ̀ pẹ́ lé lórí ọba Adéwálé Àkànbí ó fẹ́ káàsì wókò lára Yorùbá ìgbé ayé àwọn Fúlàní ló fẹ́ gbé ó fẹ́ ní empire tiẹ̀ orí ẹ̀ ní ṣe ń pera rẹ̀ ní emperor ó fẹ́ wà lábẹ́ Sokoto Caliphate ó fẹ́ wà lábẹ́ Sokoto Caliphate ṣe é mọ̀ pé mo wí ń jọ́ sí pé wọ́n ti promise ẹ̀ lówó àti blọ́ọ̀kù epo rọ̀bì owó rọ̀gùnrọ̀gùn ni yóò máa gbà látọ̀dọ̀ àwọn Islamic countries bọ̀tì ìdánì kó lọ̀rọ̀ ilé ayé àṣegbé kan ò sí láyé àṣepamọ́ lọ́wà bàbá tó ta àgbàdo rẹ́rìn-ín ọmọ rẹ̀ náà dákọ̀ tí ó sunkún òótọ́ làwọn Fúlàní fẹ́ràn ẹni tí bá ń ṣe tiwọn bọ̀tì ìfẹ́ afádìẹ ò dénú bí kápájẹ lọ́mọ wọ́n máa fẹ́ràn wọn bí wọ́n bá ti ń rí wọn lò lọ́wọ́ bí wọ́n bá ti lò wọ́n tán wọ́n sọ wọ́n dààmú kù ọ̀sán ọkọ̀ ọ̀jọ̀ kàǹfààní ni wọ́n máa bá Olúwo gbà látọ̀dọ̀ Buhari ẹ̀já wa bíra wa torí ìlú lolúwo ṣe ń ṣe ni àbí nítorí ara rẹ̀ ọkàn fẹ́ kó ọrọ̀ ayé jọ lálá tí ń lọ sókè yé ṣé bí bá ń padà bọ̀ nílẹ̀ ṣé yóò bímọ re ọba Adéwálé Àkànbí fẹ́ jẹ ogúnkógún torí ẹ̀ ní ṣe ń pàtàkì tàn oníṣẹ́wò Álímì lónìí lọ́rin Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àró Awíkókó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ Àgéré Olúwo ọ̀gbọ́dọ̀ jíjó patamọ́ bọ́bá dánwò ilẹ̀ ní ó sùn rádaràdá lẹ́nu aláìsàn tó lómi ẹja koro ó ní káwọn Fúlàní ó máa migrate bọ̀ àwọn ará Ìwó mọ̀ kú ìrọ́jú o wọ́n sí ọba yàn wọ́n sí ìyàn mú lóyè wọn ìbámọ̀ wọn ò ṣe é wọ́n ṣe tán ọ̀dà pọn ibi tí gbogbo Yorùbá bá ń lọ ńlọba Adéwálé Àkànbí kọ̀yìn sí ẹ mọ̀ wíru yọ mọ̀ wíru àjẹ́ wípé bọ́mọdé bá sun imíkímí imí tí ọ̀tọ̀ á sì mú ewékéwé ewé èṣù á sì fi lé e bí bàbá ẹlẹ́sìn ò bá tijú àti gún ẹṣin ní kẹsẹ́ ẹṣin ò ní tijú àti dá bàbá ẹlẹ́sìn mọ́lẹ̀ ní gbàgede ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ látọwọ́ ọba Adéwálé Àkànbí láàrin ìgbà tó fi wà ní suspension kì í ṣe pé kò sí èyí tá a lè sọ̀rọ̀ lé lórí tàbí tá a lè fẹ̀dí rẹ̀ síta bọ̀tì èmi Àkàndá mẹ̀lẹ́mẹ̀ mọ pẹ̀pì mọ dákẹ́ ń òwe nǹkan kan ìrònú tèmi ni pé ìgbà tíjọ́ bá yọ ọmọlúàbí iná kò lójú agbo ṣùgbọ́n bó lóṣoògùn kà mọ́ ẹni tí ó jẹ́ wò ní yé béèrè àní torí pé wọ́n ní ká mọ̀ fọ̀hún ká mọ̀ sódání kéwúrẹ́ ó sì máa dọ́sù jẹ lọ́wọ́ ẹni kí lọ́ba Adéwálé Àkànbí fẹ́ gbà nínú yíyọ ilẹ̀ Yorùbá lẹ́nu ìdí ni pé wọ́n mọ̀ pé àwọn èèyàn wọ̀nyí ṣe wá ní sùtá wáyì tí ń rọ̀mánsì wọn lásìkò tá a fẹ́ fọgbọ́n lé wọn lọ ṣé Olúwo mọ̀ wípé orúkọ òun wà nínú ìwé ìtàn pé ọba tó fa jàǹdùkú wọ̀lú lọ́dún 2021 Emir Abdulrasheed Adéwálé Àkànbí ni ọba tó
jẹ tí ìlú rí jẹ rí mu ó lórúkọ èyí tó jẹ nígbà táyé le tí ìyàn mú tẹ̀sù joko náà aráyé ò ní gbàgbé láéláé mo ebe láyé olúgbọ́n làwọn kan dàbòrùn méje àwọn kan ọ̀sà ìdá mẹ́fà lásìkò ààrẹ ìsàjèjì ojú ti là lọ ẹni tó tẹ̀lúdó ẹni tó tún ìlú ẹni tó bàlújẹ́ àtẹni tó tún ìlú ṣe gbogbo wọn lọmọ aráyé ò ní gbàgbé wọn ọba adéwálé àkànbí ọlọ́ba wọn fúlàní nínú igbó tí wọ́n ń gbé pẹ̀lú láwàní bàbà tútù bíi tàwọn ará òkè ọya láwàní tó wé ń jọ́sí tẹ̀mí àkàndá fi bínú sí kábíyèsí tá a fi pariwo títí tó sì bọ́ láwàní òfò sọnù àṣé bẹ́ẹ̀ rọ́wọ́ mi ẹ̀rínú mi lọ́ba adéwálé àkànbí fi ṣe àṣé ọ̀bọ ògọ̀ tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe lọ́wọ́ ọba yorùbá wọnú igbó lọ ó rèé bá fúlàní nígà wọn èèyàn tó tara ilé ẹ̀ lọ́pọ̀ onírira ní ọ̀wọ́n gógó mọ̀ gbogbo yorùbá lóru fúlàní jàǹdùkú òru ajínigbé mú àwọn emir of Ìwó ó ní kí wọ́n wá ṣe registration ó láwọn tí ń bẹ lókè ọya ṣùgbọ́n tó wù kí wọ́n migrate kí wọ́n máa bọ̀ nínú ìlú òun fẹ́ kí fúlàní bíi 10 million kí wọ́n wọ̀lú Ìwó wá inú fúlàní wá ń dùn sèké wọ́n ní wèrè làwa tá a ní káwọn máa lọ ẹni sùúrù lásán mà lọ ní sọ ẹ má fi ìdájọ́ sọ́wọ́ ara yín mà ló wí tẹ́ ẹ ní ọlọ́rì yìí mórí wá wèrè ẹlẹ́ẹ̀kẹ́ dìídìídìí tó pòkó ẹnu tí ò gbé mu tí ò sì tún tú dànù òkú ọ̀pọ̀lọ́. Chief Sunday Igboho kan lọ́wọ́ ní nísinsìnyí mo wá gbọ́ pé wọ́n ní ẹnìkan jẹ́ ọba Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jáyàwèrè sórí pé ẹni ìtúnrí pé lórí burúkú èèyàn ni ẹ́ sórí pé babaláku wèrè gidi èèyàn wèrè gidi ni ẹ́ sórí lásìkò tá a wà yìí kò sí àgbàlagbà kan mọ́ àgbàlagbà tó bá ti ya wèrè a máa sọ ọ̀rọ̀ sí òun ṣàgbàlagbà ò lè jù mí lọ lọ́jọ́ orí kò ní dáa fún ẹ. àtòkò wa balẹ̀ jẹ́ mọ̀gìdì olórí burúkú ọmọ ìrankíran tí ń bú Ọọ̀ni mo rò wípé ó yẹ kó ti ṣe fídíò bíi 12 fún ọba Abdulrasheed emir of Ìwó land bí ọba wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé kò ní pẹ́ jájà bí wọn ò bá tètè mọ́ṣó tó kúnlékúnnà bí ẹran nájíà tó wú tèmùtèmù bí ẹlẹ́dẹ̀ẹ́gàn tí wá ń sọ̀rọ̀ àlùfàǹsá sọ́ba ẹrẹni tó ṣe bẹ́ẹ̀ àtẹ́ ẹni kò sá ó mú pa èyí ọmọ àlè tí ò sì rárá ń kọ́ divide and rule lógun tí ń jàrán Yorùbá bọ̀ látẹ̀yìn a máa takora wa tí Fúlàní ó tún fẹ́ lọ ni à ń pètè bá a ṣe fẹ́ jèkúrò ọ̀rọ̀ kọ́ tán àwọn dẹ̀dẹ̀ òrẹ́ sì tún gbọ́nwọ́ ẹ̀ sínú àwo àní àpọ̀tẹ̀tì ká gbé ìfẹ́ sókè àwọn dẹ̀dẹ̀ òrẹ́ tún kọrin kówókówó àrífún ilé tó ń tẹgbin àdàpọ̀ òwú tó ń tiyà èmi ò gbọ́ ìwọ òdùmẹ́ tí kì í jẹ́kẹ́ni ajọ́ ń gbẹ̀dọ́ bọ̀wọ̀ fún ni níṣòbìyà ó tó dégbò olúgànbẹ là á ké sí o ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn ọba aládé ilẹ̀ Yorùbá porongodo pé kẹ́ ẹ mọ̀ wo ọ̀rọ̀ yìí níran kílẹ̀ Yorùbá mọ̀ bàjẹ́ látọwọ́ amúgbó ọba Ìwó Adéwálé Àkànbí ọba kokéènì ara ilé yín jẹ kòkòrò tí ọ̀dà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ́ pariwo òun ẹ̀rẹ̀ ò ní jẹ́ kẹsùn lóru. Juplam Charity, an umbrella body for Juplam Health, Education and Empowerment Services Incorporated, United States of America, is a faith-based non-profit charity organization committed to the quality of life in impoverished communities across Africa, Asia, South America, North America, and beyond. We advance the gospel of Jesus Christ for the salvation of souls among our wide spectrum of services. Our charity services include setting up clinics, blood donation centers, and training facilities in underserved communities struggling with outbreaks and healthcare access, creating environments where peace and coexistence abides. We also save vulnerable mothers and children by providing education, immunization, birth kits, and mobile health clinics. Working closely with our partners, government agencies, local churches, NGOs, and other organizations that specialize in disaster relief, we equip facilities with critically needed medicines and supplies. We also send supplies to mobile teams to reach people who have no other access to medical help. We are also involved in Bible distribution, soul winning, Bible study, teaching, and prayer meetings. These and more are what we can achieve with your support and donations. To support Juplam Charity, please call +1 612 512 9313, +1 612 512 9313, or email info@juplamcharity.org. For more information, please visit our website www.juplamcharity.org. Follow us on Facebook at Juplam Charity and Twitter
Twitter at Juplam C. Juplam Charity, quality of life for people worldwide. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ a kì í sin tọ́ta tẹ̀ tó ṣiṣẹ́ ìríjú mo kì í dọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mi mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lọ́ péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV oríkì Yorùbá TV òwe Yorùbá TV àṣà Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ ní access sí àwọn ewì mi then ẹ make sure pé save nọ́mbà mi sórí fóònù yín +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.